Buhari àti ẹni tó rán ọmọ yẹn àtòun fúnra rẹ̀ tí wọ́n ikú làwọn méjèèjì. Uncle Deji. You see that girl called Mary? Ìránṣẹ́ èṣù ni. Tó bá kọ̀ tó ní ò ní ṣe ohun tí mo wí, màá pa ẹ́ máa pa sàárì ẹ̀. Ṣé transformer lọ bọ́ọ̀nù lọ́wọ́ dún bí ìbọn báyìí? Káàdì tí bá lè gbọ́ bá ṣe ń sọ̀rọ̀ létí ọmọ ẹ̀. Sórí ọ̀nà tó ń tọ̀ yẹn, ewu wà bẹ́ẹ̀ o. Tí ò bá jáwọ́, àjẹsẹ̀. You know there's a lot of joy knocking on my door and you choose to do this today? And I will turn it to tears of sorrows for you. Máa sọjọ́ bí ẹ̀dí ọjọ́ ìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́. Nuru àbí kí ló porúkọ ara ẹ̀? Ǹjẹ́ ẹ máa ń fi bọ̀dá sí? What? I love you. Sórí ohun tí àgbàlagbà rí lórí ìjókòó tí ọmọ kékeré bá gún àkàbà kò láìpẹ́ kó rí. Ọmọ ọlá, ọmọ ọrọ̀, Ọmọ onídà kò máa ná. Ọmọ amú ìdà fi bẹ́ àná ẹ̀ lórí. Ẹni bá fún ni lọ́mọ. òun là á lò pa. Ẹ̀gbọ́n náà, mo fẹ́ sọ nǹkan kan. Ń sọ nǹkan kan. Kí ni? Òun ń ṣe. Ọ̀dẹ̀ ni ẹ́.